tí a mọ̀ nípa rògbòdìyàn tó wáyé lọ́ṣogbo níbi tí èèyàn méjì ti kú tí ọ̀pọ̀ sì tún farapa. Èèyàn méjì ti jáde láyé lẹ́yìn rògbòdìyàn tó wáyé ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí àwọn jàǹdùkú olóṣèlú kan tí wọ́n kọlu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. A mọ̀ gbọ́ pé agbègbè Owódé Ìgbónà ó ní rògbòdìyàn náà ti bẹ́ sílẹ̀ ní ọjọ́rú Wednesday tí àwọn jàǹdùkú náà tí wọ́n sì wọ ìbòjú láti fi ojú wọn pamọ́. Ìròyìn ní àsìkò tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tí wọ́n ń ṣe ìpàdé lọ́wọ́ ní àwọn afurasí náà máa ya bo agbègbè náà nínú bọ́ọ̀sì Toyota tí wọ́n sì da aṣọ dúdú bojú. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí ìkọlù náà ṣojú rẹ̀, Rasheed Abiola, ó mà sọ fún iléeṣẹ́ ìròyìn Vanguard pé níṣe làwọn jàǹdùkú náà ó ní wọ́n mà ṣínà ìbọn bolẹ̀ ní kété tí wọ́n dé ibẹ̀. Lára àwọn tó bá ìkọlù náà lọ ni Kazeem Akande tó jẹ́ ẹni 70 ọdún, ẹlòmíràn tó mọ̀ tó kú onílé kan tí wọ́n pa nínú ìṣẹ̀lẹ̀ míì lágbègbè Ẹ̀gbátẹ̀dó. Ọgbẹ́ ọta ìbọn ìmọ̀ ló mọ̀ gbẹ̀mí àwọn méjèèjì. Àwọn míì tí wọ́n mọ̀ tó farapa ni obìnrin kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC Kẹ́hìndé Salaudeen tó jẹ́ ẹni 60 ọdún, Ọlálékan Mutiu àti ọmọ ọdún 13 kan Rodiat Ariyo àtàwọn míì. Wọ́n ti gbé òkú Lékan lọ sí ilé ìgbókùpamọ́sí ní fáyẹ̀tì ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ náà tó wà nílùú Òṣogbo nígbà tí wọ́n gbé òkú Kazeem lọ sí ilé ìwòsàn gbogbonìṣe ti ìlú Òṣogbo kí wọ́n tó gbé fún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá mọ̀ gbọ́ pé wọ́n máa ń gba ìtọ́jú ní ilé ìwòsàn Òṣogbo Central Hospital nígbà tí ọmọ ọdún 13 tó farapa ń gba ìtọ́jú ní ilé ìwòsàn míì. Wàyí o, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti sọ pé ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ní rògbòdìyàn náà, ẹgbẹ́ òṣèlú APC ti fi ẹ̀sùn kan gómìnà Adémọ́lá Adélékè pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ìmọ̀ ló máa kọlu àwọn ọmọ ẹgbẹ́ òun, ṣùgbọ́n Adémọ́lá Adélékè ó ti fèsì pé kò mọ̀ rí bẹ́ẹ̀. Gómìnà Adémọ́lá Adélékè ti lọ sí ọ́fíìsì àjọ DSS láti síde ìpàdé àwọn adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń wáyé nílùú Òṣogbo. Ìpàdé àwọn adarí DSS náà ó ní wọ́n pè ní South West Zonal Conference of State Director of the Service. Wọ́n ní ṣáájú ni ìròyìn ti kọ́kọ́ ń lọ ní ìgboro pé rògbòdìyàn tó wáyé ṣáájú ìmọ̀ ló mà gbé gómìnà náà lọ sí ọ́fíìsì DSS. Wàyí o, nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed tó mọ̀ fi léde, ó ní Adélékè ó mọ̀ kó rojú sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àti ìdàlúrú tó wáyé níbẹ̀, ó sì ti ké sí àwọn agbófinró kí wọ́n ṣe ìwádìí rẹ̀ fínífíní. Rasheed ní irọ́ ni ìròyìn tí àwọn kan gbé kiri ìgboro pé ìjọba Adélékè ló wà nídìí ìkọlù náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o, àánú yóò fọ̀ nínú ayé mi àti yín. Àmín. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.